Make we scatter this place tonight. Dance and sweat till like in a fight. We must settle this thing tonight. We have to settle it tonight. Let's just catch some feelings for night. Oh yeah. I say. And if you tell me say make up If you tell me say make I no talk again on this carry me talk with Jamaja. Oh yeah now. If I did it this so. This wàá ṣeré ọmọ mi àtàtà ẹ káàbọ̀ sórí ètò alálùbáríkà. All over, yes, so I guess goosebumps all over me. Tí bá ti rí pé àwọn ènìyàn pàtàkì àwọn fans mi nílé lóko wọ́n ti tún sí kárí ilé. Goosebumps ẹ̀ máa bò mí ní gírígírí. Yes, wọ́n dé àwọn olólùfẹ́ tíátíá. I remember my humble self, Mistura ẹlẹ́rìn ẹ̀yẹ. Yes, ìwọ tó bá ṣe ń gbórúkọ yẹn ò tí mọ̀ kankan. Sọ orúkọ ẹ̀ fara ikọ̀ gbọ́. Ẹjọ́ mi ní láti sọ orúkọ mi náà ni dídí máa dán. Yes o, yes o, yes o. Adúpẹ́ àtọ́fẹ́ pé èní yìí. Ó ṣojú ẹ̀mí gbogbo wa. Ó ṣojú everybody. Ṣé dandan la bá a ní o? Àbúrò àlọ́ ṣe máa ń kíyàn. Ẹkún ẹ̀lẹ́ ẹkún ẹ̀lẹ́. Àwọn kan tó máa tẹ̀síwájú ẹ̀ mọ̀ bá ṣe máa ń ṣe náà. Let's go there. Ẹ kú dédé àsìkò yìí ẹ mọ̀ pé àti lọ àti bọ̀ náà ni ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa ètò yín ètò alálùbáríkà tí a mọ̀ sí Kárí ilé lẹ́tò mẹ́rin. ètò ní kárí ilé o. Bẹ́ẹ̀ ni o ó yẹ sit kẹ́ relax kẹ́ wá enjoy little one tá a máa mú wá fún yẹn mọ̀ pé ṣíkún báyìí ni ọbẹ̀ oge kó dùn kò kí tó bá ti pọ̀ jù. eléyìí ò ṣàn rárá. èèyàn máa laminate ẹ̀ ní sọ àwọn laminate ilé ó thick ni kẹ́ bá lè mọ̀ ẹ bá mu yogurt ẹ mọ̀ bóyá máa ń thick yẹn bẹ́ẹ̀ ló ṣe máa ń thick. Ẹ káàbọ̀ sí orí ètò once again. Okay now kí la fẹ́ discuss. Mo gbé dé o ẹja ńlá ó yẹ ká wọ studio ẹja ńlá. wọ́n fẹ́ lọ àwọn méjèèjì. ó wà lára ẹ̀ báwo ti ẹ lọ Nàìjíríà ṣe ń lọ báyìí wọn náà máa fi gbá ní ẹ̀wù mi o. I don't even have money in my account. Ẹ jọ̀ọ́ ẹ má ní Mr. ẹlẹ́rìí yẹn ń tọrọ owó gbogbo lára àwọn fans mi ẹ ti kọ́ ní kí n send account number mi náà ẹ jẹjọ́ náà. Ṣé bí wọ́n ní pé ask and you shall be given. Èwo wá ní bẹ́gà ti bẹ̀rẹ̀. bó ṣe ń bẹ̀rẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. Ìwọ olóríire ń bẹ̀ yẹn tó wọ́n kó ṣe tán láti ràn mí olórí ilé bíbá ẹ lọ́wọ́ jọ sọ fún mi pé kí n send account number. Ẹ ṣáà máa lọ sórí social handle wa kó kọ request pé Mr. ẹlẹ́rìí yẹn please give me your account number. wọ́n ṣáà bẹ́ẹ̀ fi So 1,000 sí bó jẹ́ 500. Àtọ́ na yín bad 500 ẹni tó fún mi 500 lẹ́ni lè fún mi 5,000 lọ́la ó dẹ̀ lè fún mi 5 million lọ́la ẹ̀yin ará lé àbí bẹ́ẹ̀ kọ́ just go to all our social handle tẹ́ ẹ rí tó ń pop up lórí screen yẹn ẹ rí pé live and direct gbogbo nǹkan tẹ́ miss ẹ máa tún wò ń bẹ̀ and more so ẹ má máa miss ẹ̀ náà bá ṣe máa ń sọ náà all our social handle is there go to Instagram go to Facebook Twitter and all that ẹ máa rí live and direct bẹ́ẹ̀ ẹ máa comment ìtẹ́bà lè comment ẹ máa comment. Àwọn ẹyin náà tá àti ìwà gbé máìkì bá níta ní títì á sì kàn yín jọkàn torí àwọn máa ń rìn o mo gbé dé o tẹ̀yẹ̀ kẹ́ ẹ máa fún mi kudos àbí òwa ni ìwọládé tẹ̀ ẹ máa sọ gbogbo ẹ̀ dáadáa. káàbọ̀ Mistura máa tún ti gbédé o káàbọ̀. Àwọn onílùdà orí mi lè máa ń wú gan o ó yà ó wà lára yẹ ká wọ studio. mo ní kí ló dé tí àwọn ìyàwó ilé yes ẹ̀yin tẹ̀ ń wò mí ẹ̀yin ìyàwó ilé kí ló tẹ̀ kí n lè initiate sex pẹ̀lú ọkọ yín nílé ya ọ̀rọ̀ pé ti jẹ́ ọ̀rọ̀ di anzọ́dẹ̀ gbọ́njọ́ kí ló dé táwọn ìyàwó ilé ò lè initiate sex pẹ̀lú ọkọ wọn nílé. yẹ sọ pé àkọ́kọ́ tó máa ń fà fún ẹ. all right. ṣòtìrí tíyàwó ilé tó bá ti ń lo dájú wa fún ọkọ ẹ àti sọ pé ó yá ń gbà mí torí kò sí freedom láàrin àwọn méjèèjì. Èmi o kí ẹ̀yẹ máa wà ń bẹ̀. then mostly obìnrin máa ń tijú ju ọkùnrin lọ. okay òṣùpá pẹ́ òkè ń wọ àwọn obìnrin náà o but pride now. ibi tí mo fẹ́ sọ sí gangan pride kò tí wọ́n ṣe pride o I will not call it pride màá wò bóyá ìtìjú shyness because
ṣe rí àwọn obìnrin wà nínú gbogbo everybody nílé ẹ lè máa rò pé irọ́ ni lọ tó bá rí ìyàwó tó lè fi ẹ pé ọ̀gá ni ó yá náà kó máa kí ni o kó máa yìn because 10% I repeat 10% of àwọn obìnrin ló lè sọ pé ó yá our father 10% yẹn wọ́n ti pọ̀ jù. oh each me now it's true 10% it I am just being neutral here and we are just talking ẹ̀yin ọkùnrin lọ́lọ́run dábẹ̀ pé kẹtẹ tó sọ tó bá ti wò wọ́n kan lè wá ti mọ̀ pé bros dey call me bọ́ obìnrin obìnrin ẹ̀ mọ̀ àwa kan àwọn máa kanra ni ìgbà yẹn ló máa wá títù but ìgbà yẹn ló máa expect pé ṣé wò ó mójú ni ó rí pé nǹkan kan ń ṣẹlẹ̀ ní. ṣé o tó máa ń jẹ́ káwọn obìnrin máa ṣe bẹ́ẹ̀. ìtìjú àti pé kí wọ́n máa rò pé oníṣìnà níyàwó mi. ní pé oníṣìnà but kò yẹ kó wá tún rí bẹ́ẹ̀. bó ṣe ṣe fún mi náà ló ṣe máa ṣe ń tà. bọ̀ kò yẹ kó wá rí bẹ́ẹ̀ torí pé a ti tọra wa di ọ̀kan àti ní òkè o bàbá lágbájá àti ìyá lágbájá ọkọ àti ìyàwó wọn kí ló wà ń bẹ ìmú kéèyàn já wọlé jìgì kẹ́ ẹ̀ ń ṣe lọ́wọ́ kó bá rí ọkọ àti ìyàwó ní ọkọ ẹ má bínú ni kò wá nílò lọ́bọ̀tà mo ti ẹ̀ lọ sí ilé ìyá bàdájà àti bàbá lágbájá mo rí wọn tó ń ṣe nǹkan tẹ́ni náà máa bèrè ni pé kí ló pé ìyá lágbájá àti bàbá lágbájá ọkọ àti ìyàwó ni wọ́n kí ló wà bẹ́ẹ̀ obìnrin mo mọ̀ pé it's not so easy people always ìdí tèmi èmi fi pé bẹ́ẹ̀ ṣe sọ pé ẹlòmíì máa ń tijú pé kó má lò rò bóyá oníṣìnà ní orí aṣẹ́wó ni àbí kinní kan me I just feel pé bóyá Ọlọ́run kò dá wa bẹ́ẹ̀ because sábà lọ́wọ́ rò pé kó má ní gbé oníṣìnà onígbé pa ọmọ kìíní pa ọmọ kejì pa ìgbà wo àti ìṣìnà ọ̀hún ìgbà wo ló jó oníṣìnà ọ̀hún ìgbà wo ló jó oníṣìnà ọ̀hún bí abo ṣe fáwọn ṣe. àti pé èèyàn ọkùnrin do you know the reason why tó bìnrin ò tí some women tó ṣe ní ṣe kìíní research ṣe sọ pé you need to engage your wife in foreplay kò ń ṣe gbùdé ẹ mọ̀ nǹkan tó ń pè gbùdé open close and close ó tán ọ ẹlòmíì gan àwọn míì tiẹ̀ bàjẹ́ nǹkankan missionary yìí ẹ wá sùn gbalaja ó yá kò ṣeré Moscow kò sí kankan ẹ wá expect if you want your wife to always ask for you you need to be the one to engage her in the sense that you need to let her always remember the foreplay pé yé tó bá ṣe remember foreplay lásán kò ní mọ rate tó fi máa number one oúnjẹ tó máa sè lálẹ́ ẹjọ́ yẹn àbí ọ̀sán ọjọ́ yẹn àbá àròjọ yẹn máa yàtọ̀ because she will practically and jẹ́jẹ́lí cook it well so that àwọn òkè tó bá ṣe rí pé oúnjẹ báyìí inú ẹ̀ ń dùn àwọn òkè ìgbà yẹn ò kàn ní mọ bó ṣe máa diget. àwọn ọkùnrin náà ó yẹ kó máa notice ìyàwó wọn tó bá ti wà ní mood ó yẹ kó mọ̀ pé tó ìyàwó mi tó bá ti ń hùwà báyìí tí mo ti ń hùn ṣe nìyẹn. àti pé téèyàn bá ti ní tẹ́ bá ti rò pé ní tèmi mi ò ká bóyá that will be another topic for another day kọ́ máa yà sọ́tọ̀ pé it's just fine everybody mọ̀ pé matrimonial bed ni but anywhere in the room it's true tó bá ti kọ́ mọ̀ pé kíní bọ̀bọ̀ ẹlòmíà ò gbà tó bá dalẹ̀ mi lè ní fọ́n pẹ̀lú ọkọ tó bá dàrọ̀ nígbà tó ń ṣe kílé tẹ̀ wá gòsì kí ló dé tí obìnrin ilé òkì lè ní ṣe sex pẹ̀lú ọkọ wọn nílé òun la ti ń jíròrò látẹ̀kan wọ́n tó ṣe ń darapọ̀ mọ́ wa àmọ́ wa ti sọ wọn bàtà lè sọ níbí báyìí ẹ jẹ́ ká lọ sókèrè lọ́hùn ká lọ gbọ́ nǹkan tí àwọn aráalé lókè tí wọ́n rí sọ̀rọ̀ yìí. ẹni tó fẹ́ràn ìbálòpọ̀ jù nínú ọkùnrin àti ọkùnrin ni. àwọn méjèèjì ni but bẹ́ẹ̀ mi ṣe fojú tù wò ó láì pé tọkùnrin ó pọ̀ ju tóbìnrin ọ̀dọ̀ obìnrin máa ń díbọ́ but àwọn méjèèjì ni but tọkùnrin pọ̀ ju tóbìnrin. bọ́ọ̀dì wàhálà gbígbà tí èèyàn bá ń ṣe training ni the more you get used to it ó depend ó lè jẹ́ ọkùnrin ó lè jẹ́ obìnrin depend on the nature of individual. kò ṣeé fi sára kú náà àmọ́ sẹ́ ẹ̀yin ọkùnrin tóbìnrin yín tó bá ti ń lè ní ṣe sẹ́ funny enough tó bá study ìyàwó ẹ̀ dáadáa ẹlòmíà kọ́ yẹ pé ìyàwó mi mèrè ṣe because you did not allow the foreplay to ṣẹ́rí tó bá lè ṣe dáadáa kó ra nǹkan fún kó ṣe kínní kó máa tickle around the house and all that tó bá yá fúnra rẹ̀ ó kàn máa nọwọ́ ó kàn máa ó kàn máa jọ̀wọ́ lẹ̀ tẹ́ pé wọ́n máa wò pé so ìyàwó mi náà good guy àṣẹ báyìí ló ṣe good in short gbogbo àwọn sẹ́rí kò dé yẹn
bye to them ni it's true but if you don't study your spouse both male and female ní báyìí nǹkan tẹ mama ní issue tẹ mama ní lọ rí because Ọlọ́run ti dá wa bẹ́ẹ̀ we are the receiving end so ẹlòmíì láti náà kọjá dé láti sọ pé ọkọ mi o I need you ó yẹ kó fún kudos ó yẹ kó ṣe tán báyìí tó bá ti pound on her finish báyìí ó wá lọ ra ó fún ní bàbá outing àwọn tó dẹ̀ àwọn tàdé mọ̀ bá ṣe lè sọ pé I need you I need ṣe kíníkan ẹ try láti mọ mood ìyàwó yín ẹ try láti mọ̀ pé kí ló ṣẹlẹ̀ kíníkan just try as much as possible àwọn aṣáàmù ara àwọn ọkùnrin mi jẹ́ pé àwọn náà máa ń tick calendar ovulation ìyàwó wọn lọ́mọ àti náà máa pẹ́ ìyàwó mi ti wọ̀n náà it's kìíní ó yá o kí ni tip for the day. Àjíṣọpẹ́ ọmọ mi tó yá yìí. Ẹ̀gzágẹ́lẹ́. tó bá ń já wọn sí lókè lọ́hùn. Ẹ̀gzágẹ́lẹ́ wọ́n títí. Àjíṣọpẹ́ ti dé o koríko dé gbòǹgbò dé ẹ̀yin olóde o ẹ̀yin olóde o ẹ wá bù wá lóde lò ká lè rí bí sọ̀rọ̀ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí mo rí báyìí o wọ́n léwúrẹ́ tó bá wọlé tí ò bá kágbó ní dẹ̀ràn àmúso àgùntàn tó bá wọlé tí ò bá kágbó ní dẹ̀ràn àmúpaléyà o Àjíṣọpẹ́ mo rí ibà kíbà mi ó ṣe ìbà lọ́wọ́ Olódùmarè bá mi àtayé rọ bí agogo gbàmúgbàmú ojú ọ̀run ó ṣe gbàmú arúgbó ọjọ́ ọba àtayé rọ bí agogo mo rí bá níwájú mo rí bá lẹ́yìn mo rí bá sọ̀rọ̀sọ̀rọ̀ o mo rí bá bọ́ọ̀gì ìbá mi ìbá bọ̀dà Àjíṣọpẹ́ mo rí bá o kí bá mi ó ṣe o Àjíṣọpẹ́ lèmi jẹ́ èmi lè sa ọ̀gbìn tó dára bẹ́ẹ̀ tí ò lẹ́jọ́ nú rárá lónìí odù tí mo mú wá òun ni irú mo rí pé ti dọwọ́ bo irú lodù tí mo mú wá lénìí irú tí àwọn olóyìnbó ń pè ní locust beans ẹ máa wò mí pé kí ni iṣẹ́ irú kí ni irú ń ṣe irú tó máa ń rùn bìnàbìnà kí ló fẹ́ fi ṣe ju ká fi sí ẹ̀fọ́ ká fi sínú ata lọ ẹ jẹ́ kí n sọ fún yẹn èèyàn mi lẹ́yìn pé ń fi irú sí ẹ̀fọ́ lẹ́yìn pé ń fi irú ṣe ata díndín lẹ́yìn pé ń fi irú sínú ewédú nǹkan tún wà tẹ́ ẹ lè fi irú ṣe àní pé nǹkan tún wà tí irú ń ṣe àwọn iṣẹ́ ribiribi tí irú ń gbé ṣe nínú ara ẹ mọ̀ ẹ jẹ́ kí n já yín tán ǹjẹ́ ẹ mọ̀ yín pé tíyàn bá ń jẹ irú kò ń ṣe pẹ̀sẹ̀ nínú ọbẹ̀ nìkan kíyàn máa jẹ kó máa jẹ lẹ́nu ǹjẹ́ ẹ mọ̀ pé ó ń ṣiṣẹ́ fún ojú ṣá irú máa ń ṣiṣẹ́ fún ojú ó máa ń fọ gbogbo ìdọ̀tí kí dọ̀tí tó bá dí ojú ni o àbí nǹkan kan ṣe ni ẹ lójú wá ń wò bàìbà àbójú ń wò bìnà ẹ má lọ sọ gbogbo ọ̀rọ̀ tó bá ti ní ṣe pẹ̀lú bóyá nǹkan ṣojú ni o níbi tí irú bá wà nítorí pé kí ni gbogbo ẹ̀ pátápátá ni irú máa tún ṣe tó máa bíyà gbogbo ẹ̀ tó máa sọ gbogbo òkè ìṣòro yẹn di pẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ kàn mú irú kẹ́ máa jẹ irú lóòrèkóòrè ó máa ń ṣe kí ni ó máa ń fọ ojú ó yá ẹ jẹ́ kí tún já yín tó yẹ kí tún fún yín ní míì ǹjẹ́ ẹ mọ̀ pé tíyàn bá ń jẹ irú bóyá ó fi ń ṣe ọbẹ̀ ni o àbí ó kàn ń jẹ lásán ǹjẹ́ ẹ mọ̀ pé ó máa ń fọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ ẹ mọ̀ àbí mo ti já yín tán báyẹn irú máa ń fọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ yàtọ̀ sí pé ó ń ṣiṣẹ́ fún ojú ó máa ń fọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ òun ni mo ti sọ fún yín yẹn o bí mi ṣe wà yìí mo ti ń jẹrú lójú méjì tí bá gbọ́ pé mi ò jẹrú lásán mo ti ń jẹ báyìí lójú méjèèjì ni tí mo fọwọ́ méjèèjì jẹ tí wọ́n á fi sínú rice báyìí mo fi sínú noodles báyìí everything lẹ́gbẹ̀gbẹ̀ ó ti yé yín báyẹn odù tí mo mú wá lè ní nìyẹn ẹ jẹ́ kí wá mọ̀ lọ wọ́n ti ń retí mi ní òkè ọ̀hún Àjíṣọpẹ́ ń relé bàbá tó gbé bí lọ́mọ lẹ́sà ọ̀gbìn ara ògbójó mistura ẹlẹ́rìn ẹ̀yẹ mo ti jíṣẹ́ tó rán mi kó mọ́ báṣẹ́ lọ. Welcome back. Àjíṣọpẹ́ o tip of the day máa ń dùn ó máa ń dùn mọ́ mi ṣáá ni ọmọ yìí máa ń gbogbo ẹni mo ti ń kọ sílẹ̀ she has there's a way mo pé tó bá ti ń wo àwọn nǹkan wọn kàn máa rí so kí ni lè ṣe nǹkan báyìí. àìmọye àwọn nǹkan bí tó sọ last yẹn àìmọye àwọn nǹkan tó yẹ pé mi ò believe wọn lè ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn. Exactly. So Àjíṣọpẹ́ adúpẹ́ fún tip tó mú wálé nìyí o Ọlọ́run ní gbóhùn lẹ́nu ẹ kò ní gba ohùn lẹ́nu tàwa náà ìwọ tó bá ṣe ń darapọ̀ mọ́ wa a lè sọ pé ó pẹ́ dé àmọ́ one of our fans ó ti mọ̀ pé ó yẹ kí súré tètè kó lọ sórí àwọn social media wa kó lọ gbogbo bó ṣe ń lọ níbẹ̀ gbogbo nǹkan tá a ti sọ ò ní miss rárá go on YouTube go on all our handles ní Instagram Twitter and everything Facebook wàá rí gbogbo nǹkan tá a sọ bẹ́ẹ̀ let your comment keep coming in ẹ ṣé adúpẹ́ àní rí yín sọkún
ẹ̀yin náà ò ní rí wa Àmín o. sunkún láṣẹ Èdùmàrè ó dàbọ̀.